Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí, a dẹ̀ kú etí ìgbọ́. Etí tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú àti nǹkan tó bó ṣe ń lọ. Ọlọ́run ò ní jẹ́ kí etí náà kó di, kò dẹ̀ ní fail. In Jesus name, amen. Nǹkan tá a gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì báyìí ni wípé kábíyèsí pé Naomi nǹkan jọ sọ àsọyépọ̀. So àsọyépọ̀ náà wá dá lórí pé ó ti tó àsìkò tí òun fẹ́ kí Naomi kó padà sílùú òyìnbó, kó lọ sílùú òyìnbó, kó lọ sí UK. Kábíyèsí ṣà nílé ń bẹ. Ilé tó ṣe é yangàn, ilé tó gba àyàn, kì í ṣe ibi àhámọ́. Big house, big mansion. Bẹ́ẹ̀ ni, torí kábíyèsí ajẹ́rìí ẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ ká mọ̀ ni pé, ṣé ẹ rí Naomi gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí ní, "Baálé mi, òótọ́ lẹ sọ." Torí kábíyèsí fẹ́ kí lọ sinmi, ó sinmi dáadáa lọ́hùn. Ó gbọ́ rògbòdìyàn, ìní, wọ́n fẹ́ ṣe kínní, wọ́n lọ sí school Tádé. Ọlá pé, Naomi o, kò rìn síbí dáadáa. Naomi ó lọ sọ́hùn, kéèyàn máa ṣọ́ra gbogbo ìgbà. Kábíyèsí ní kó wá lọ, kó tiẹ̀ lọ rest. So because ọ̀hún yẹn kò dàbí Nàìjíríà wa yìí. Ìfọ̀kànbalẹ̀ wà lọ́hùn. Súnmọ́ tí ẹni tó bá ta fèlèfèlé pé 911 fún. Bẹ́ẹ̀ ni, gbogbo everywhere CC camera wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹnikẹ́ni tó ta fèlèfèlé, àwọn ọlọ́pàá máa gbé. Ẹnikẹ́ni tó dẹ̀ sọ pé òun fẹ́ disturb peace ọmọnìkejì, ìlú yẹn ò rọgbọ tí wọ́n máa ṣe yánmayànma tó ń ṣe ní Nàìjíríà yìí láyéláyé. Ṣó yé wa? Now, kábíyèsí ni ó ti wo ní gbogbo scenario yẹn ni kábíyèsí wò pé, ìyàwó mi, o máa lọ síbẹ̀ kó lọ rest. Kábíyèsí gan máa wá síbẹ̀, bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí máa wá once in a while. Bóyá ní kí kábíyèsí máa wá ní ẹ̀ẹ̀mejì lóṣù, ó kéré sí nǹkan tí Ọlọ́run ti ṣe fún kábíyèsí. Ṣé ẹ understand wa? Now, wọ́n ní Naomi wá sọ pé, ṣé kí ni kábíyèsí mean now? Ṣé títorí àwọn ará bíbàyí àbí torí kán má ba ṣe kíni? Physical attack, ni kábíyèsí ń wò. Pé Ọlọ́run ló mọ ohun gbogbo. Bẹ́ẹ̀ ni. Pé ṣùgbọ́n tó bá pé spiritual, kò síbi tí spiritual kì í dé. Kò síbi tí àwọn oníṣẹ́ òkùnkùn kì í dé. Agbára Ọlọ́run ló ń dèèyàn mú. Tágbára Ọlọ́run, agbára èṣù kì í dé ibi tá wà. Wọ́n ní agbára èṣù dà níbi tí Jésù ti ń jọba. Kò sí. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní Naomi sọ pé, ẹ jẹ́ kí kábíyèsí ní sùúrù, kóun wo nǹkan àti kóun ṣe nǹkan kan àbí ìkejì, kóun wo bí gbogbo ẹ̀ ṣe fẹ́ lọ. Torí ti church òun. Ṣé ẹ mọ̀ tí church yẹn, alàgbà tó fẹ́ fi síbẹ̀ àbí òun àbí nǹkan kan, so ó máa wà ní inú plan. Torí ó máa sọ pé ẹni tó ní nǹkan tí ò bá sí ńbẹ̀, pé ó lè jẹ́ pé nǹkan kan tó lè máa flop. Ọlọ́run ló ní ilé iṣẹ́ ẹ̀, òun ló ní iṣẹ́ ẹ̀, òun ló ń ṣiṣẹ́ ẹ̀, kì í ṣagbára wa, kì í dẹ̀ ṣàwa. Bí Naomi, mo fẹ́ sọ fún Naomi nísìnyí pé, bí Naomi ṣe wà yẹn, ó máa build the church ẹ̀, ó tiẹ̀ ti build, Ọlọ́run á túbọ̀ bá build ẹ̀. Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu, Ọlọ́run á bá build ẹ̀. Tí Ọlọ́
Ìyá gbogbo èyí tí Naomi sọ pé church òkèlè, church wà ń bẹ̀. The church of the Lord is marching on. Bẹ́ẹ̀ ni, ó máa lọ náà ni. Agbára Ọlọ́run tó wà ń bẹ̀ kò ní kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ tí fún ìsinmi ti ọkàn wa, dídá ti tèmi, Naomi kó lọ síbẹ̀ yẹn kó rest. Ó dẹ̀ máa wá sí once in a while, máa wá visit church. Ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kejì ni pé by the time tí ó máa wà ní ọ̀hún yẹn, ní UK, ó máa wo nǹkan tí pápátá bá wọn ṣe service every day, every Sunday. Gbogbo program ó máa wà ń bẹ̀, wọ́n máa bá wọn máa ṣe àìmọye. Ó máa bá wọn ṣe service ní online. Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀. Online wọ́n á ṣe gbogbo service tó ní ṣe. Nǹkan tó bá ti bẹ̀rẹ̀, ìwọ náà bá wọn bẹ̀rẹ̀. Tó bá dé àsìkò tó fẹ́ preach, wà preach. Àsìkò tí bẹ̀tẹ̀ alábòójútó máa wà ní church yẹn. Church yẹn, even gan, ibikíbi tí èèyàn bá wà, èèyàn lè dá church lẹ̀. Church yẹn wà tún ní branch ẹ̀ ní UK. Bẹ́ẹ̀ ni, wà á ní branch káàkiri everywhere. Ìyẹn ò fi sí nǹkan tó fi ń ṣe èèyàn. Tí ọkọ ẹ bá sọ pé kó lọ rest, ó rí dáadáa láti sọ pé kó rest. Wà á dẹ̀ máa band, wà á máa cast lọ́hùn. Wọ́n láṣìírí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn ẹ̀. Ìyanu á ṣẹlẹ̀. That is another promotion t'Ọlọ́run fẹ́ promote ẹ Naomi. Má sọ pé o ò lọ. It's a good plan. Ṣé kí ìwà àti kábíyèsí máa ríra ní gbogbo ìgbà? Ẹ ríra náà every time. A fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kábíyèsí á wá síbẹ̀ fún àǹfààní ti ìwọ àti kábíyèsí àti àtàwọn ọmọ ẹ̀. Àǹfààní yẹn ni. So o gbọ́dọ̀ lọ sọ́hùn. Lórí tí Ọlọ́run ti upgrade ẹ more than bó ṣe ń rò yẹn. Ọlọ́run ló di ṣọ́ọ̀ṣì ẹ̀ mú. Ìyẹn ò ní pé kó fi iṣẹ́ Olúwa lẹ̀. Iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú. Àwọn tó wà ní church wọ́n ń tẹ̀síwájú. Wà á group olúkálukú. Wà á dẹ̀ máa fi àdúrà máa ràn wọ́n lọ́wọ́. Ìwọ àti wọn yẹn máa ṣe church papọ̀. Any program tẹ bá fẹ́ ṣe, ẹ ṣe. Ìjọ tẹ bá fẹ́ ṣe àwọn big program, you try, wà á fly padà láti bá wọn ṣe program. Tó bá dẹ̀ ti ṣe crusade, bóyá crusade lẹ fẹ́ ṣe, occasionally you will come. Church Olúwa ń tẹ̀síwájú lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ṣèbí bàbá that is Kúmúyì. Ṣèbí wọ́n sọ pé ó ti relocate. Bó irọ́ ni bí òótọ́ ni, I don't know. Nǹkan tá a gbọ́ ni. Wọ́n ló relocate sí abroad. Ṣèbí ó ṣiṣẹ́ débẹ̀ ni, àwọn èèyàn dẹ̀ ti wà tó máa assist ẹ̀. Ẹnìkan kì í jáwádé. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Wọ́n ní ọwọ́ kan kò lè gbé igbá dórí. Ẹ fún àwọn èèyàn ní ààyè láti sin Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run máa rá bàbá, á máa bà lé wọn, á máa kọ́ wọn láti mọ̀ ṣe. Ẹ̀mí ẹ̀ ó wà very important sí gbogbo wa àti sí kábíyèsí. Bẹ́ẹ̀ ni àti tàwọn ọmọ ẹ̀, ẹ̀mí yín wà very important. O máa ní sùúrù, wà á gbàdúrà pé nǹkan tí kábíyèsí sọ, òótọ́ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni o, ìyanu á ṣẹlẹ̀, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kẹ bá mi like, kẹ dẹ̀ bá mi subscribe. It's a good idea. Àìmọye àwọn èèyàn tó ti ń sọ. Wọ́n ti ẹ̀ ti ń sọ ní internet before ká tó gbọ́ eléyìí. Wọ́n sọ, àwọn èèyàn ń sọ ká tó rí eléyìí gbọ́ sìn pé ó yẹ kí kábíyèsí mú àwọn ọmọ yìí travel kúrò ní àárín gbogbo àwọn èṣù bí èèyàn bí èṣù. Bẹ́ẹ̀ ni. So ẹ máa restrict àwọn èèyàn gan, àwọn oníṣẹ́ ibi. Ọlọ́run ò ní pẹ́ mú wọn ná. Ẹni tó sọ pé ká ní nísinmi, òun náà ní fojú gan. Òun náà ní fojú rí àlàáfíà. Ojoojúmọ́ ní ìṣòro máa bá wọn. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run wà. Bó jẹ́ pé kí Naomi máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kó máa lọ, kó máa bọ̀, kó máa lọ. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á gba gbogbo ògo. Á take every perfect control. Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀.
Ọlọ́run á gbà fún wa. Ẹ̀yin mọ́ tí ẹ ti ṣe. Ẹ ṣé èèyàn, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ lè bá mi like. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Láyọ̀ o. Bye.